ìmùlẹ̀ amọ́nìyẹ́, ìmùlẹ̀ téèyàn gbọ́dọ̀ má ní lọ́wọ́. Ṣé rí gbogbo olówó ayé tí ó bá tí ìrìnà kò ìmùlẹ̀ amọ́nìyẹ́ kò tí rí nǹkan ṣe o. Gbogbo ọlọ́lá ọlọ́rọ̀ onípò, ó jẹ́ gómìnà, àbọ̀ ń wá gómìnà, àbí bóyá wọ́n náà ti ṣe gómìnà rí, ọba ìlú ni ọ́, olóyè ìlú ni ọ́, olówó ńlá ni ọ́, èèyàn pàtàkì ni ọ́, èèyàn tí ò tí ì dè èèyàn tó fẹ́ dé èèyàn kò gbọ́dọ̀ mọ́ ní iṣẹ́ amọ́nìyẹ́ lọ́wọ́. Ara àwọn àgbákòmùlẹ̀ ni. Mo ti fi iṣẹ́ yẹn lẹ̀ lórí YouTube mi rí, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Iṣẹ́ ńlá ni. Tó o bá jẹ́ bọ̀rọ̀ kìíní tó o jẹ́ ni tí ń dáa fún ọ wẹ́rẹ́wẹ́rẹ́, kò tó ò tí ì wá rìnà kó ṣe amọ́nìyẹ́ kán sọ létí rẹ̀, ó ń tan rẹ̀ ní o. Nítorí wípé ara àwọn ìmùlẹ̀ téèyàn máa ń lò táyé fi máa ń ṣàánú èèyàn. Gbogbo ẹni tí bá ti ń ṣiṣẹ́ àwọn àgbàlagbà kò tó ń túyàn lẹ̀, tó o bá tí ì níṣẹ́ amọ́nìyẹ́ la ò ń ṣe rẹ̀ ni. Àbí wọ́n náà ń ṣe pásítọ̀, ó ń ṣe wòlíì, ó ń ṣiṣẹ́ àfáà, ó ń ṣiṣẹ́ oníṣègùn, ó ń ṣiṣẹ́ babaláwo, o ò tí ì rìnà kó ṣe amọ́nìyẹ́, ó kù díẹ̀ káàtó. Èmi lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ túṣẹ́ yẹn ta. Àwọn èèyàn ṣe nígbà mo ṣe ń gbà náà lọ́hùn. Mo ti ṣe sọ online kìí ṣe ọ̀rọ̀ ọdún mẹ́ta sísìn, kìí sọ̀rọ̀ ọdún mẹ́rin. Lọ́dún tí mo ṣe, gbogbo àwọn tó pè mí pọ̀, àwọn tó iṣẹ́ yẹn pọ̀. Bàbá, àwọn ò túmọ̀ pé iṣẹ́ kan ìmọ̀lẹ̀ kan tó ń bẹ tó tún lágbára tó yìí. Mo ní tí mo jogún pọ̀ lọ bàbá mi, mo ní mo ṣẹ̀ṣẹ̀ mú bọ̀ díẹ̀díẹ̀ ni. Mo wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ olówó tí ń dààmú lónìí wọ́n nílò ìmọ̀lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá tí ń dààmú lónìí wọ́n nílò ìmọ̀lẹ̀. Mo wá wò pé ìmọ̀lẹ̀ wo ló káyé já téèyàn gbọdọ̀ nílà. Mo wá rí pé ara àwọn ìmọ̀lẹ̀ amọ́nìyẹ́ ọ̀kan ni. Mo mọ àwọn ìmọ̀lẹ̀ tó pọ̀ tó já wèrè. Mo mọ àwọn iṣẹ́ ńláńlá téèyàn fi ń jẹ́yàn nínú ayé tí ò ní bọ̀lẹ̀ èèyàn jẹ́, tí ò sì ní mú palára báyàn. Irú ẹ̀ lámúnìyẹ́ yìí. Àní amú kékeré nú ẹ̀ wá ni. Bó la ṣe máa ń ṣiṣẹ́ amúnìyẹ́ yìí. A lọ wá àgùntàn ọlọ́dún mẹ́rin, ọlọ́dún márùn-ún tó ti bímọ bí ẹ̀mẹ́ta, bí ẹ̀mẹ́rin tó ti bọ́ra ságbà. Tó bá rí dúdú bọ́ gẹ̀nẹ̀ tí ò lámì kankan là ọ̀dà. Bó sì rí dúdú ọ̀dà. Kó sá ti jẹ́ àgùntàn tó ti bímọ rí dáadáa tó ti bọ́ra ságbà. Mo ṣe bẹ̀ yín ẹlẹ́yẹ o. Oṣoolé mo ṣe bá yín o. Ẹgbẹ́ ẹ̀yin alágbára pátápátá mo ṣe bá yín o. Ìbá gbogbo wòlíì ayé o. Ìbá gbogbo pásítọ̀ ayé o. Ìbá gbogbo oníṣègùn ayé o. Ìbá gbogbo ẹ̀yin àfáà ayé o. Ìbá gbogbo ẹ̀yin alágbára nú ayé mo ṣe bá yín. Èyí tí mo fẹ́ ṣe yẹ má jẹ́ ohun mi o. A lọ wá àgùntàn tó ti bímọ rí ọlọ́dún mẹ́rin àbọ̀ ọlọ́dún márùn-ún tó ti bímọ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tó ti bọ́ra ságbà. A dú ẹ̀jẹ̀ àgùntàn yẹn sínú àgbádá tá a fẹ́ fi jó ògùn yẹn. Tá a bá ti jó sínú àgbádá tá a fẹ́ fi jó ògùn yẹn, a wá yọ apá òsì àgùntàn yẹn. Apá òsì àgùntàn yẹn láàyò, àní tí wí. Iṣẹ́ ńlá ni o. Tá a bá wá ti yọ apá òsì àgùntàn yẹn tán tá a ti wí tán, a wá gé apá òsì àgùntàn yẹn, a gé sí 16. A kó sínú agbádá. Tá a bá kó sínú agbádá tán, a ó wá ìyẹ́ agbe 16, ìyẹ́ àlùkò 16, ìkóòdẹ 16, odidi atare 16, eku asínrín 16, ọ̀gààyè 16, ọ̀pọ̀lọ́ àyè 16. A ó kó ewé àjẹ́ ọ̀bàlẹ̀ náà, a kò lè. Ewé àjẹ́ ọ̀bàlẹ̀ yà wá dì
òun náà sọ́nà 16 ní dèdè bí wọ́n ṣe máa ń di ewé lọ́jà yẹn á di òun náà sọ́nà 16 á kò lè ewé àlùkì á di òun náà ewé àlùkì àwọn máa ń pè léwé àlùkì tàbí ewé àlùkì á di òun náà 16 á kò sí á lọ wá iṣu gbégbé á gé kéékèèké tí ò ní jù báyìí lọ sọ́nà 16 á kò sí iṣu ògìrì sákọ́ á gé òun náà kéékèèké lọ́nà 16 á kò sí epo ọ̀bọ̀ á gé kéékèèké lọ́nà 16 á kò sí igi ńlá á gé kéékèèké lọ́nà 16 á kò sí á wà á jó á lọ tí ó kúnná tí ó bá kúnná tán á wà á wá ìyẹ̀rẹ̀ osùn á wà á dà sí àní jó ìyẹ̀rẹ̀ osùn tàbá ti wá dà sí tán á wà á tẹ̀ ní ọ̀sà ẹlẹ́yẹ a ó tẹ̀ ní ọ̀sà ẹlẹ́yẹ tàbá wá tẹ̀ lọ́sà ẹlẹ́yẹ tán a wà pe gbólóhùn yìí sí mo sì bẹ̀yìn àgbàlagbà kí n tó pe gbólóhùn yìí ẹ má jẹ́ ohun mi o ẹ rí i pé bá a pọ̀ lórí ètò tòní iṣẹ́ àwọn àgbàlagbà ni o iṣẹ́ tó le ni o téèyàn bá jọba ìlú tí ó bá tì ní irú iṣẹ́ yìí lọ́wọ́ ó kù díẹ̀ káàtó sà gbogbo alágbára ayé gbogbo wọn tó ń rówó tó ò tí ì nírú ìmùlẹ̀ yìí là ó kù díẹ̀ káàtó sà ara àwọn iṣẹ́ tíyẹn fi máa ń lọ́nú ayé ni gbó láwa máa pe gbólóhùn yẹn amúníyẹ́ 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 afòníyẹ́ 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 ìyá tòbò jẹ ìyá tòbò jẹ ìyá tòbò jẹ ìyá tòbò sùn ìyá tòbò sùn ìyá tòbò sùn ìyá mèsùn kún ìyá mèsùn kún ìyá mèsùn kún ìyá mèsùn dé ìyá mèsùn dé ìyá mèsùn dé ẹ rí i pé mò ń wọlé mò ń wòwe ni o torí pé èèyàn gbọ́dọ̀ sí ó kọ àwọn àgbàlagbà pé o ìyá mèsùn dé ìyá olúmúnúmú níyẹ́ ìyá olúmúnúmú níyẹ́ ìyá olúmúnúmú níyẹ́ àwọn méjèèje ni wọ́n parapọ̀ wọ́n lọ bá Ọ̀rúnmìlà lótùúfẹ̀ nígbà tí wọ́n dé òtùúfẹ̀ àwọn ẹ lọ wò yókù YouTube gbogbo àṣírí kọ́ la fi síta tán ṣùgbọ́n mo ti fi síta lórí YouTube mi ẹ lọ subscribe sórí àgbákò iṣẹ́ ni tí n bá wo ohun rẹ̀ ó tó péjì méjì ṣùgbọ́n ti wà lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited àwọn èròjà rẹ̀ mo fi lẹ̀ yẹn tó sì pé tí ń dẹ̀ yọ nǹkan kan kú òun bẹ̀ bí èèyàn bá ti ní ìmùlẹ̀ yìí la ó dáa kórì kan ó lò kí ẹyin iye ẹnìkan ó lò ó lè lò lọ́dún kan ó lè lọ́dún méjì ó lè lò lọ́dún mẹ́ta tó o bá ti ń lo ọkàn máa ṣe sàrádà kọ̀ọ̀kan ni ó rí wípé ọ̀nà máa là ọ̀nà máa ṣí ó máa rí nǹkan ṣe ara àwọn ọ̀mọ̀lẹ̀ tí èèyàn fi jagun ayé nù òǹrowó ní ìsìn wò pé ò tí ì nílò oògùn kìí ṣe irú eléyìí kọ́ ni o kò dìgbà tó bá burú fún yẹn o oògùn tiẹ̀ wá pọ̀ ó ti lo oògùn kò ṣiṣẹ́ wọn láwọn àgbàlagbà náà ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ wọ́n ti gba ògo rẹ ara àwọn aṣẹ́ tó lò tún èdógò rẹ padà ní o mọ́ sún o ò ní lo iṣẹ́ ìkọ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run ìmùlẹ̀ àgbáyé ni ìmùlẹ̀ tó le ni ìmùlẹ̀ tó kọ̀ǹfàmù ni àwọn àgbàlagbà ó da oore rẹ jọ padà fún ọ nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 63 83 ìlú Ìlọrin ni mo wà ẹniwé àtẹ bá ti ń bọ̀ wá tẹ bá ti dé ìlú Ìlọrin ẹ kàn gbọ́kadà ẹlẹ́nlọ ilé epo MMA Brolac ní Agbo Ọba ilé epo MMA Brolac ní Agbo Ọba tẹ bá ti dé ilé epo MMA Brolac lágbo Ọba ẹ bèrè junction Olú guest house tẹ bá ti débi junction Olú guest house yẹn ẹ rí signboard mi bẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited organizer kan wà níbi junction Olú guest house yẹn Alhaji Hasan Ọmọdé lọ́dọ̀ fọ́gá yẹn àbẹ́nibọ̀dì tẹ bá bá ń junction yẹn ẹ bèrè ilé Ifágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ó máa pẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń papá àná àní dààmú gbogbo ẹ̀yin fáǹsì mi ayé ò ní so wá mọ́lẹ̀ o wọn ò ní dé wá mọ́lẹ̀ bí ẹran ọ̀bọ o àní bọ́ sí páńpẹ́ ayé o
ànínà kẹta tó rí mi o orí wa ò ní gbàbọ̀dé o ọ̀nà ó ṣí fún wa o ẹ like ẹ share ẹ comment ire o ire gbàǹgbà.